kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Nínú ọ̀rọ̀ ó dàbọ̀ tí ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá tí ó fipò sílẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun sọ ní Ọjọ́bọ̀ fún ẹni tí yóò gba ipò lọ́wọ́ rẹ̀ Ọlátúnjí Rilwan Dísù ni pé kí ó rí dájú pé ó gbé iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìpele mìíràn tí ó ga ju ibi tí ó wà lọ nípa ṣíṣe iṣẹ́ dójú àmì, kíkó ara ẹni ní ìjánu, ṣíṣe iṣẹ́ lọ́nà tó péye àti dídáńgájíá lẹ́nu iṣẹ́ wọn. Ẹgbẹ́tókun sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún un tí wọ́n sì tún fi yíyan bí ológun yẹ́ sí èyí tí ó wáyé ní gbàgede ìkó-ọkọ̀-sí ti olú iléeṣẹ́ wọn ní Louis Edet House Force, Abuja. Níbẹ̀ náà ló ti gbé ọ̀pá àṣẹ lé Dísù lọ́wọ́. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kí ọ̀gá àgbà pátápátá titun yìí rí dájú pé ó mọ ohun tí ó dára lé ìpìlẹ̀ tí ó bá láti túbọ̀ fi ró iléeṣẹ́ ọlọ́pàá lágbára sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ọba Charles kẹta ń gba àlejò àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ United Kingdom ṣe ibùgbé. Wọ́n filé pọntí tí wọ́n sì tún fi ọ̀nà roka nípa pípèsè oríṣiríṣi oúnjẹ ọ̀kan-ò-jọ̀kan pẹ̀lú ohun mímu fún wọn, èyí tí kò yọ orin Afrobeat tí Délé Ṣósìnmí fi dá wọn lára yá. Inú ìdùnnú ayọ̀ ni ẹbí ọba àti ọba Charles wà, àti pé nínú wẹ̀jẹwẹ̀mu yìí ni wọ́n ti ṣe ìpàdé ìjíròrò lórí ọ̀rọ̀ ọjà, ohun ètò ọrọ̀ ajé, ètò ààbò àti ọ̀rọ̀ lórí jápa tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi dé ilẹ̀ United Kingdom. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé àjọyọ̀ ayẹyẹ yìí ṣe àfihàn bíbọ̀wọ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pọ̀ yanturu, àwọn tí wọ́n sì ń jẹ́ kí orílẹ̀-èdè Britain sì máa tẹ̀síwájú nípa ṣíṣe iṣẹ́ oríṣiríṣi láti máa gbé orílẹ̀-èdè àwọn síwájú nígbà gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin ní Habib Òkìkíọlá Badmus tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ti ṣe àfihàn ìyàwó rẹ̀ tí ó lóyún tí orúkọ rẹ̀ ń jẹ́ Bẹ́wàjí nínú àwòrán fọ́nrán lórí ẹ̀rọ ayélujára rẹ̀, tí ó sì tún sọ fún gbogbo ènìyàn wípé láìpẹ́ yìí ayọ̀ òun yóò dé nítorí pé òun retí ọmọ kẹta láti ọ̀dọ̀ ìyàwó òun Bẹ́wàjí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn eléyìí ló ṣe àfihàn bí agbẹjọ́rò àti olóṣèlú ní Kenneth Okoko ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), tí ó sì tún ṣàlàyé wípé àwọn dá ẹgbẹ́ òṣèlú yìí sílẹ̀ láti gba orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ ìṣòro, ìpèníjà, wàhálà, ìdojúkọ lóríṣiríṣi tí ó ń bá Nàìjíríà fínra. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí nítorí pé ìlànà òfin wọn dúró lórí ìgbé ayé ìrọ̀rùn, ohun ìdẹ̀rùn fún àwọn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ní Ọjọ́bọ̀ ní olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ iná ti iléeṣẹ́ mọ̀nàmọ́ná àti alága fún iléeṣẹ́ náà Moruf Akínwádé fi ìdí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní Ọjọ́rú múlẹ̀ wípé iléeṣẹ́ panápaná ti ìlú Ìbàdàn ti rí òkú 3 tí wọ́n sì tún dóòlà àwọn 5 mìíràn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ akérò tó ṣubú sínú odò Àríyọ̀ yìí tí ó wà lọ́nà òpópónà Amúlòkó ti agbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà, ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Akínwádé wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé Fadékẹ́ Yusuf, olùgbé agbègbè náà, ló fi ìṣẹ̀lẹ̀ yìí tó àwọn létí ní nǹkan bíi déédé agogo 3 kọjá ìṣẹ́jú 38 (3:38 PM) ọ̀sán wípé ọkọ̀ akérò kan ti ṣubú sínú odò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. International Organization for Immigration (IOM) nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn ni a ti gbọ́ pé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ó dín díẹ̀ ní 181 ni wọ́n ti kó kúrò ní Benghazi, orílẹ̀-èdè Libya lábẹ́ ètò àjọ Assisted Voluntary Return (AVR) wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn iléeṣẹ́ IOM wá ṣàlàyé wípé àwọn rí iṣẹ́ yìí ṣe pẹ̀lú àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ àjọ European Union Mission ti ilẹ̀ Libya, èyí tí ó jẹ́ kí àwọn rí wọn kó padà sí ilẹ̀ Nàìjíríà láyọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust.
Ìròyìn eléyìí náà ló tún sọ pé ó dàbí eré lánàá òde yìí nígbà tí àwọn aṣòfin bíi Tambuwal Abaribe, Kingibe àti àwọn 6 mìíràn kọjá sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí àwọn 21 mìíràn nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ náà rọra bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) lẹ́yìn ìgbà tí àríyànjiyàn wáyé nínú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Godswill Akpabio ń dúnkòokò lájà wípé ipò àti àga Abaribe ti ṣí sílẹ̀ nígbà tí ó bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú ADC tí ó sì fi ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance (AGAP) sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ilé-ẹjọ́ tó ga ẹ̀ka ti Àkúrẹ́ èyí tí ó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo ti sọ fún gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa wípé kò gbọdọ̀ díje mọ́ rárá fún ipò gómìnà nínú ètò ìdìbò ipò gómìnà tí yóò wáyé ní ọdún 2028. Nínú ètò ìdájọ́ tí adájọ́ Tóyìn Bọ́lájí Adégòkè ṣe yìí ló jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé tí ó bá tako ìdájọ́ yìí ó ti ṣe lòdì sí ìlànà òfin lílo sáà méjì èyí tí ń ṣe ọdún 8 ATS ní ilé-iṣẹ́ ipò tó wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Aṣíwájú fún àwọn ọmọ ẹgbẹ́ Ṣèyí Mákindé àwọn alátìlẹyìn òṣèlú rẹ̀ Ọ̀gbẹ́ni Laji Adéoyè ti pàrọwà ní Ọjọ́bọ̀ sí àwọn ẹgbẹ́ kan nínú ìgbìmọ̀ alámòójútó èyí tí mínísítà Nyesom Wike ṣe alátìlẹyìn fún wípé kí wọ́n padà sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kí wọ́n sì tún padà sí ipò olórí wọn. Ó sọ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yìí síta níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú àjọ News Agency of Nigeria (NAN). Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ààyè ẹgbẹ́ ṣí sílẹ̀ fún ìlàjà àti pé gbogbo aáwọ̀ wàhálà rògbòdìyàn tí ó wà láàrin àwọn olórí yóò dópin láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà CBN Ọláyẹmí Kàdísò ní Ọjọ́bọ̀ ló sọ ní ìgboro wáyà ayé wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipò agbára láti kojú ìpayà ètò ọrọ̀ ajé alágbàálá ayé tí ó ṣúyọ nítorí títẹ̀lé tí wọ́n tẹ̀lé ètò ìlànà ọrọ̀ ajé àti ti ìṣirò owó èyí tí ìjọba tí ó wà lóde gbé jáde síta ní nǹkan bíi ọdún 2 sẹ́yìn báyìí. Ó wá ṣàlàyé síwájú wípé ètò ìlànà àtúnṣe yìí ti tún ìgboyà lórí ìdókòwò kọ́, ríró ètò ìṣirò owó lágbára tí ó sì tún ti mú àyípadà ọ̀tun dé bá ètò ṣíṣe pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè bí ó tilẹ̀ jẹ́ pé ètò ṣíṣe àtúnṣe wàhálà òṣèlú ẹlẹ́kùnjẹkùn àti àìnírètí ìfọ̀kànbalẹ̀ lágbàálá ayé wà lóde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.